dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ògúnfálẹ́yẹ. Òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó burú jọjọ èyí tí wọ́n pè ní ẹyẹ nígbà tí wọ́n ń ṣe ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n sì tún pògèdè ọ̀rọ̀ wọn ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Àkùngbá Àkókó. Orúkọ àwọn afurasí ẹgbẹ́ òkùnkùn náà ni Dáre Adésùyè, Joshua Ayéèrán, Òjó Ọmọ́lé, Délé Adú àti Ìdòwú Akẹ́jù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukoro àwọn ọlọ́pàá Jimoh Àbáyọ̀mí sọ ni pé àwọn ará ìlú ló ta àwọn lólobó nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà bẹ̀rẹ̀ ìwà ìṣe wọn ní agbègbè tí ó gba ilé ẹ̀kọ́ gíga ti Adékúnlé Ajáṣin Yunifásítì lálejò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìwé ìròyìn yìí ló gbé jáde síta wípé àwọn afurasí ẹgbẹ́ Boko Haram ní ọjọ́ ìsinmi kọlu ìlú Àwápù, agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Chibok, ìpínlẹ̀ Borno. Àwọn akọ̀ròyìn iléeṣẹ́ ìwé ìròyìn yìí ló ṣe àkójọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà wípé àwọn adàlúrú yìí pọ̀ ní iye tí wọ́n wọ inú ìlú náà ní nǹkan bíi déédé agogo 1:30 1:30 am òwúrọ̀. Wọ́n yin ìbọn ní kíkankíkan, bẹ́ẹ̀ náà ni wọ́n tún ba àwọn ohun amáyédẹrùn pàtàkì jẹ́. Láyọ̀ ilé ìgbé àti ilé ìtajà sílẹ̀ ni wọ́n dáná sun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ti ránṣẹ́ ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ sí ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹga, ẹni tí ó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìdàgbàsókè ohun ọ̀sìn nípa ikú ìyàwó rẹ̀ Hajia Hadiza Jega. Igbákejì ààrẹ Kazeem Shettima ló lọ ṣojú ààrẹ níbi àkànṣe àdúrà jánásà èyí tí wọ́n ṣe fún olóògbé ní mọ́ṣáláṣí ti National Mosque. Igbákejì ààrẹ ni ó jíṣẹ́ ààrẹ fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Olùdarí ètò iléeṣẹ́ móhùnmáwòrán Channel Television kan, Ṣeun Ọ̀kínbálóyè, ti sọ ní gbangba wáyà wípé òun kò bẹ̀rù mínísítà ti ìlú Àbújá, Wike. Ọ̀rọ̀ tí mínísítà ìlú Àbújá sọ ni pé òun yóò fọ́ ẹ̀rọ móhùnmáwòrán tí òun yóò sì tún yin Ọ̀kínbálóyè ní ìbọn lórí èròǹgbà ọkàn rẹ̀ wípé níní ẹgbẹ́ òṣèlú ẹyọ kan yóò ba ètò ìjọba àwarawa jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èsì tí mínísítà yìí pè ti fa ìdálẹ́bi ńlá pẹ̀lú àjọ Amnesty International tí wọ́n sì fi ẹ̀sùn kàn án nípa lílo ọ̀rọ̀ èdè àlùfànṣá àti ọ̀rọ̀ èdè búburú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọlọ́jà àlùbọ́sà ti ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ti ilẹ̀ Ghana ti wà nínú agbami kò dájú lẹ́yìn ìgbà tí àwọn tí ó ń kó ọjà lọ sí orílẹ̀-èdè mìíràn ti kéde pé kí ọkọ̀ ojú omi tó máa ń kó ọjà lọ sí ilẹ̀ mìíràn kó dáwọ́ iṣẹ́ dúró ná lórí ìjà ìgbà gbogbo àti pípeléke tí wàhálà ọjà orílẹ̀-èdè Ghana ń fún wọn. Àwọn ẹgbẹ́ ti National Onion Processor àti Marketer Association ti Nàìjíríà ni wọ́n ṣe ìkéde náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìjà jíjẹ́ olórí ti tún jinlẹ̀ sí láàrin àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí ó sì tún ti tú àṣírí ìpínyà láàrin ẹgbẹ́ yìí pẹ̀lú ìpèníjà ìlara àwọn ẹgbẹ́ tí wọ́n fi ẹ̀sùn kan àṣẹ ilé-ẹjọ́ tí ó bá òfin mu àti ojúṣe àjọ tí ó ń rí sí ètò ìdìbò INEC nínú ìfàǹfà aáwọ̀ tí ó lè ṣe àtúnṣe ìmúrasílẹ̀ wọn fún ètò ìdìbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Nínú ọ̀rọ̀ tí gómìnà Abba Kabir Yusuf sọ jáde síta ní ọjọ́ Àbámẹ́ta nígbà tí ó ń bá àwọn alátìlẹyìn ilé ìjọba ti ìpínlẹ̀ Kano sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó dé láti ìlú Àbújá níbi tí ó ti lọ ṣe ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti ayẹyẹ ti àríwá ìwọ̀ oòrùn ẹlẹ́kùnjẹkùn ní ìpínlẹ̀ Kaduna ni ó ti ń dán ẹnu tí ó sì tún kéde síta pé ẹgbẹ́ òṣèlú APC ni yóò kó gbogbo ìbò ti ìpínlẹ̀ Kano tí yóò sì tún lé ẹgbẹ́ òṣèlú ADC wọlé.
ní ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Àwọn alábòójútó ilé-ìwòsàn ìjọba àpapọ̀ ti ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo ti rọ ẹgbẹ́ Nigeria Union of Allied Health Professionals abala ìpínlẹ̀ Ondo láti so ìyanṣẹ́lódì èyí tí wọ́n ti pinnu rẹ̀ pé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 8 oṣù kẹrin April 8 ọdún 2026 kọ́. Èyí tí àwọn ẹgbẹ́ yìí sọ pé àwọn alábòójútó ilé-ìwòsàn kò tíì wá ojútùú sí ohun tí ó ń bí àwọn nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti ṣèlérí láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tí ó bá wọlé gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC síwájú ètò ìdìbò ti ọdún 2027, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ ìfarajìn rẹ̀ sí ìṣọ̀kan ẹgbẹ́. Ó sọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì DW Hausa ní ọjọ́ Àbámẹ́ta. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ọmọ ẹgbẹ́ ni yóò gbárùkù ti olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Martha Agba ti ń kí àwọn olóyè ìgbìmọ̀ tuntun ẹgbẹ́ àpapọ̀, tí ó sì tún ṣàpèjúwe ipò tuntun yìí gẹ́gẹ́ bí àkókò ìtẹ̀síwájú èyí tí ó kọjá jíjẹ olórí sáà tí wọ́n wà, tí ó sì tún kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní bíi àtúnṣe àti ìdàgbàsókè. Ó sọ̀rọ̀ yìí jáde lẹ́yìn ìpàdé àpapọ̀ ẹgbẹ́ APC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá láìpẹ́ yìí. Àgbà wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ṣe àkíyèsí pé ìpàdé àpapọ̀ náà yọrí sí rere, èyí tí ó ṣe àfihàn ìwà ìrẹ̀lẹ̀ àti àsopọ̀ tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú APC, àti pé yóò túbọ̀ máa ṣàkóso títóbi ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.